Hello. Hello, kálẹ́ sà. Ẹ kálẹ́ máa lé lórogún lè tún kílẹ̀ ńlá kọjá mà. Àní tí mo ń là kọjá ni sà. Mo jẹ́ ọmọ 33 years bẹ́ẹ̀. Mo dẹ̀ ní ọmọ kan lọ́wọ́ ó pẹ̀lẹ́ 11 years nínú oṣù sà. Ó wá ṣẹlẹ̀ wípé láti 3 months ní ọmọ yẹn èmi àti ọkọ mi yẹn ti depart. 3 months ló wà tí mo ti látijọ́ depart. So ọmọ yẹn fẹ́ pé 4 years ní mọ́mí mi ṣaláìsí. Bọ̀ nǹkan tí mo wá rí láti gbà yẹn gbàtọ́ ọmọ yẹn fẹ́ pé 3 years. Ọmọ yẹn á rán iṣẹ́ pẹ̀lẹ́ ní ìkọ́ tẹ̀lé ọmọ wa kù lọ síbì kan. So a ṣàrí pé ó gbọ́ ọmọ yẹn. Wọ́n máa dé tòsí ṣọ́ọ̀bù wọ́n jù ọ̀pọ̀. Àwa ní kí ló dé tẹ pẹ́ dé. Ó ní òun àti ẹnìkan. Òun pàdé ẹnìkan sọ fáwọn ní dáàdì bọ́sẹ̀. Fáwọn ní dáàdì ọmọ yẹn. Wọ́n á láti àwọn ìbá ní ká má fi bẹ̀yẹn wòran torí court marriage la ṣe àlọ́ sí registry. A ṣe àlọ́ sí registry. Wọ́n sọ pé àwọn máa ń fún ẹ̀kọ́ ní àwọn òkè sí ìrọ̀kà. So kí máa sọ̀rọ̀ púpọ̀ sà. So ìgbà tí ó dẹ̀ yá tani ká lọ sí high court wọ́n ń demand lórí owó rẹ̀ pẹ̀pẹ̀ ṣàmì mọ́mì ká má wọrí. Wàá wá lọ sí magistrate court. Wọ́n dẹ̀ sábẹ̀ náà ó dẹ̀ yọjú wọ́n ní kó máa mówó wá. Tó máa mówó wá lọ́la báyìí lókun kò yọjú. Ó dẹ̀ sọ pé òun kọ̀ ìyá òun kọ ọmọ because tọ́mọdé rẹ̀ jẹ́ nǹkan tí mo ṣàrìbẹ̀ is a spiritual something. Láti ìgbà yẹn mi ìdẹ̀ rí kò mọ̀wó wá kò ṣe anything kò carry responsibility. Ọmọ yẹn dẹ̀ sọ pé 4 years mọ́mì mi ṣaláìsí kò tí ẹ̀ yọjú kò pé gan. Kí lẹ fẹ́ lórí ètò? Títí mo fẹ́ pé ó wá tó lẹ́nu ìjẹrin. Mo wá rí pẹ̀. Wọ́n ní ta ló ń sọ̀rọ̀ ló bá ní òun. Bolo ti rí fóònù nọ́mbà mi òun rí lábẹ́ póòsì kan ní Facebook. Ẹni tó ṣẹlẹ̀ ní pé báwo máa ṣe fọmọ rẹ̀ òun kí n jẹ́ ká ríra. Ó lè ní àlè ríra òun. Ní àlè ríra láti 11 years ago. Tí mo wá ní káwọn ọmọ Nàìjíríà gbà mí nímọ̀ràn lórí mi wípé ó ti níyàwó mi, ó dẹ̀ ti bímọ. So kí ni ó tún disturb mi fún? Ìdẹ̀lé lọ fọmọ ọ̀hún, ìdẹ̀lé fojú kan láti jọ sọ̀rọ̀. Ni mo fi ní kí wọ́n gbà mí nímọ̀ràn lórí. Arábìnrin kí ni èjì yín mà? 33 paisa. Ṣé ẹ ti rìmárì àbí ẹ ti rìmárì? Nítorí màrí o, because obìnrin lọmọ tó wà lọ́wọ́ mi mo dẹ̀ fẹ́ bá fífi kù. Ẹ jèrè pẹ̀lú agbára Ọlọ́run. Àmì jẹ́ fún mi. Ṣé ẹ lẹ́gbọ̀n ọkùnrin? Ṣé ẹ ní ẹ̀gbọ́n ọkùnrin? Báwo ṣàmúlẹ̀gbọ̀n ọkùnrin? Etí màá sọ fún yín lélẹ́yìí. Ẹ jẹ́ kí bàbá ọmọ ẹ jẹ́ kó rí ọmọ ẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí. Torí òfin kò rojú sí kí bàbá kó má tọ́jú ọmọ nígbà tí ìyàwó ẹ ti kúrò ní àkàtà ẹ pẹ̀lú ọmọ. Òfin kò rojú sí ẹ máa gbọ́ o. Àkọ́kọ́ nìyẹn o. Òfin kò rojú sí kí ìyá ọmọ tàbí bàbá ọmọ kó má jẹ́ kí òbí bóyá ọkọ ní tàbí ìyàwó kó ní access sí ọmọ ẹ̀. Ó di mélòó mà? Ó di méjì àbí bẹ́ẹ̀ kọ́? Ìtèmi ò wá sọ fún yín lélẹ́yìí mi ìfẹ́ tọ̀pá bo àárín ẹ̀jù ń tèmi màá rọra fílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ìtì màá sọ fún yín ni tẹ́ ẹ bá lẹ́gbọ̀n ọkùnrin ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kán wà pẹ̀lú yín ẹ jẹ́ kó rí ọmọ ẹ̀ tó bá fẹ́ rí ọmọ ẹ̀. Ayé ò ní bọmọ jẹ́mọ yín lọ́wọ́ o. Ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin? Ẹ rí i pé mo mí kan lè sọ̀rọ̀ yẹn ni. Ẹ jẹ́ kó rí ọmọ ẹ̀. Kò sọ pé òun fẹ́ gba ọmọ òun òun fẹ́ fojú kan ọmọ òun ni. Ṣùgbọ́n ẹ má dá lọ sọ́dọ̀ ẹ̀. Ibi tó bá ní kẹ́ ẹ ti gbé pàdé ẹ má dá lọ síbẹ̀. Ẹ jẹ́ kí ẹ̀gbọ́n yín kan tàbí méjì kan wà pẹ̀lú yín tí wọ́n jọkùnrin. Ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin? Ayé ò ní bọmọ jẹ́mọ yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kó rí ọmọ ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ padà sínú ilé tiyín kódà tó bá fọmọ ẹ̀ ní nǹkan ẹ̀yin ẹ gbà á ẹ̀tọ́ ẹ̀ ní kó fọmọ ẹ̀ ní nǹkan ẹ dúpẹ́ tiyín náà ṣe bẹ́ẹ̀ lómi ló kọ́ ọmọ ló kọ́ sóbìnrin lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ èyí tó wá rí èèyàn béèrè tiyín ẹ̀ tó máa dúpẹ́ ẹni tó dẹ̀ kọ́ ọmọ náà tó kọ́ sóbìnrin lọ́rùn náà tẹ́ bá tún bí òun náà léèrè òun náà tún lè rí wí ló fi jẹ́ pé tó bá gbọ́ igun méjèèjì lọ́pọ̀ gbàǹgbà míì kéèyàn mọ̀ dájọ́ kó má tún lukú Ọlọ́run
ẹ jẹ́ kó rí ọmọ ẹ̀. Sọ̀rọ̀ mi ti yẹ yín arábìnrin. Báwo ni ẹ ṣe jẹ́ nìyẹn? Ẹ jèrè ẹ̀ o pẹ̀lú agbára Ọlọ́run.